Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, olùpamọ́, aláàbò, ọlọ́run aláàánú wa, ọba tó pa wá mọ́ tó tún jẹ́ ká rí oṣù tuntun, ọjọ́ kìíní nínú oṣù kọkànlá. Ọ̀pọ̀ ìjìjà o, ṣùgbọ́n ó dá wa sí. Atẹ́gùn fẹ́ o, ṣùgbọ́n ó dá wa sí. Ọlọ́run aláàánú, adúpẹ́ o. A fi ìyìn àti ọlá fún orúkọ yín o. Adúpẹ́ fún ẹ̀bùn ẹ̀mí mímí wa, fún èémí imú wa tí owó kò lè rà. Ògo ni fún orúkọ yín fún àánú ńláńlá tí a rí gbà o. Adúpẹ́ Ọlọ́run, ẹ gbà ọpẹ́ wa. Rọtẹ́ ògbéyẹ̀wò lẹ́ni kó ṣe ayé àti ọkàn wa ní rere. Torí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Ení ọjọ́ Ẹtì, ọjọ́ kìíní, oṣù kọkànlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé àṣírí ìgbàgbọ́ wa. Àṣírí ìgbàgbọ́ wa. A mú àkọ́sórí wa nínú ìwé Mátíù orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹta. Mátíù orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹta. Ó wípé lóòótọ́ ni mo wí fún yín, àfi bí ẹ̀yin bá yí padà kí ẹ sì dàbí àwọn ọmọdé, ẹ̀yin kì yóò lè wọ ìjọba ọ̀run. Nígbà tá a mú bíbélì kíkà wa bákan náà nínú ìwé Mátíù orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkíní dé ìkarùn-ún. Lákòókò kan náà ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ wá. Wọ́n bi í pé ta ni ẹni tó pọ̀ jù ní ìjọba ọ̀run? Jésù sì pe ọmọ kékeré kan sọ́dọ̀ rẹ̀, ó mú dúró láàrin wọn. Ó wí pé lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé ẹ̀yin bá padà kí ẹ dàbí àwọn ọmọ kékeré, ẹ̀yin kì yóò lè wọlé ìjọba ọ̀run. Nítorí náà ẹnikẹ́ni tí ó bá rẹ ara rẹ̀ sílẹ̀ bí ọmọ kékeré yìí, òun náà ni yóò pọ̀ jù ní ìjọba ọ̀run. Ẹni tí ó bá sì gbé irú ọmọ kékeré yìí, tí ó bá gba irú rẹ̀ kan ní orúkọ mi, ó gbà mí. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní ení ọjọ́ Ẹtì. Ìrìn àjò onígbàgbọ́ jẹ́ èyí tí ó dá yàtọ̀ gédégbé. Èyí rí bẹ́ẹ̀ nítorí pé ìgbé ayé Kìrìsìtẹ́nì dá lórí agbára ẹnìkan ṣoṣo láti gbàgbọ́. Ìdí nìyí tí a fi ń pe àwọn Kìrìsìtẹ́nì ní à ń pè ní onígbàgbọ́. Onímọ̀ sáyẹ́ǹsì lè sọ pé fi àrídájú rẹ hàn fún mi, èmi yóò sì gbà ọ́ gbọ́. Ṣùgbọ́n fún àwọn Kìrìsìtẹ́nì, Ọlọ́run sọ pé gbà mí gbọ́, èmi yóò sì fi ìdí rẹ múlẹ̀ fún ọ. Èyí ni ohun ìjìnlẹ̀ ti ẹ̀sìn Kìrìsìtẹ́nì. Lójú aláìgbàgbọ́, ìgbàgbọ́ wa jẹ́ ẹ̀rí pé àwa gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì kò gbọ́n o. Èyí rí bẹ́ẹ̀ nítorí pé ènìyàn tí ó ń gbé nínú ara kò lè lóye àwọn nǹkan ti ẹ̀mí Ọlọ́run. Ìwé Kọ́ríńtì kìíní orí ìkejì ẹsẹ̀ ìkẹrìnlá. Síbẹ̀síbẹ̀, ìwé Kọ́ríńtì kìíní orí kìíní ẹsẹ̀ ìkẹtàdínlógún sọ fún wa pé Ọlọ́run ń lo àwọn ohun òmùgọ̀ ti ayé yìí láti rú àwọn ọlọ́gbọ́n lójú. Fún àpẹẹrẹ, kò bójúmu fún àwọn aláìgbàgbọ́ nígbà tí a bá sọ pé múdíá kan bí Jésù Kristi. Lọ́pọ̀ ìgbà wọ́n máa ń ronú lọ́kàn ara wọn pé báwo ni múdíá ṣe lè bímọ. Jésù ń sọ ohun kan tó ṣe pàtàkì nínú ẹsẹ̀ láti rántí wa lónìí. Ó ní àwọn tí ó bá dàbí ọmọdé nìkan ló máa jogún ìjọba Ọlọ́run. Ní ọ̀nà mìíràn, o gbọ́dọ̀ gbàgbọ́ gẹ́gẹ́ bí ọmọdé ṣe ń gba àwọn òbí rẹ̀ gbọ́. Bóyá ohun tí wọ́n sọ, bóyá ó ní ọgbọ́n nínú ni o tàbí kò ní o. Ọ̀pọ̀ ènìyàn ló ń ṣe àṣìṣe nípa bí wọ́n ṣe ń gbìyànjú láti bá Ọlọ́run sọ̀rọ̀ lọ́nà tó bọ́gbọ́n mu. Èyí kò ṣe nítorí Bíbélì sọ pé àwọn ọ̀nà àti àwọn èrò Ọlọ́run ó kọjá òye ènìyàn pátápátá. Ìwé Àìsáyà orí ìkarùndínlọ́gọ́ta ẹsẹ̀ ìkẹjọ sí ìkẹsàn-án. Àwọn ènìyàn kan wà tí wọ́n máa ń jiyàn lòdì sí Kìrìsìtẹ́nì tí pẹ̀lú ọgbọ́n orí wọn. Má ṣe jiyàn pẹ̀lú irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nítorí pé o kò lè ṣe àlàyé ti Kìrìsìtẹ́nì pẹ̀lú ọgbọ́n orí rẹ. Pọ́ọ̀lù sọ fún Tìmótíù nínú ìwé Tìmótíù kejì orí ìkejì ẹsẹ̀ ìkẹtàlélógún títí dé ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n láti yẹra fún ìjiyàn tí kò pọn dandan pẹ̀lú àwọn èèyàn nípa
òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀nà láti fi hàn pé Ọlọ́run jẹ́ tiwa ní tòótọ́ kì í ṣe nípasẹ̀ àríyànjiyàn bí kò ṣe nípasẹ̀ fífi agbára rẹ̀ hàn gẹ́gẹ́ bí Èlíjà ṣe ṣe nínú ìwé àwọn ọba kìíní orí ìkejìdínlógún. Àpọ́stélì Paul sọ nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹrin ẹsẹ̀ ogún pé nítorí náà ìdí Ọlọ́run kì í ṣe nínú ọ̀rọ̀ bí kò ṣe nínú agbára. Síwájú sí Jòhánù orí ìkẹrin ẹsẹ̀ ìkejìdínláàádọ́ta sọ pé bí kò ṣe pé ènìyàn bá rí àmì àti iṣẹ́ ẹ̀yin kì yóò gbàgbọ́ láéláé. Bí ó ti wù kí o gbìyànjú tó, ìwọ kò lè gba ọkàn ẹnikẹ́ni sí ọ̀dọ̀ Ọlọ́run nípasẹ̀ àríyànjiyàn rẹ. Ní kété tí o bá ti pín ìyìn rere Kristi pẹ̀lú àwọn aláìgbàgbọ́, fi ọkàn wọn lé Ọlọ́run lọ́wọ́, nítorí pé ẹ̀mí mímọ́ nìkan ni ó lè dá wọn lẹ́bi kí wọn kí ó sì yí padà. Má ṣe bá wọn jiyàn nípa ìgbàgbọ́ Kristẹni rẹ. Dípò bẹ́ẹ̀, béèrè lọ́wọ́ Ọlọ́run láti lọ fún àwọn àmì àti àwọn iṣẹ́ ìyanu, nítorí pé nígbà tí wọ́n bá rí agbára Ọlọ́run, wọn yóò tẹríba láìsí àríyànjiyàn èyíkéyìí. Olùfẹ́, mo gbàdúrà pé agbára Ọlọ́run yóò hàn ní ìgbésí ayé rẹ àti pé yóò lò ọ́ láti darí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sínú ìjọba rẹ̀ ní orúkọ Jésù. Kókó àdúrà: Bàbá, lò mí láti fi agbára rẹ hàn kí n lè jèrè ìran mi fún ọ. Bàbá Ọlọ́run ayérayé, ẹ lò mí láti fi agbára yín hàn kí n sì jèrè ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú ìran mi yìí sínú ìjọba yín. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Ọlábùkọ́láyà kó ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. A kú oṣù tuntun. Ó dàbọ̀.